èèyàn tí wọ́n ṣànábì ọlọ́run ọba tí wọ́n ti já sàtífíkẹ́ẹ̀tì àlùjánnà fún láyé kí wọ́n tó lọ Abubakar Siddiq torí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ọba adẹ́dà instruct wípé kó pín àwọn sàtífíkẹ́ẹ̀tì fáwọn kan. Kí ló sọ? Ó ní annabi fil janna, annabi àti gbogbo àwọn annabi tí wọ́n ti kọjá lọ. Àlìjánà àwọn ó ti dúró kọjá létí. Bàtọ́ wá sọ ètò, ó ní Abubakar fil janna. Sàtífíkẹ́ẹ̀tì àlìjánà Abubakar Siddiq kò jẹ́ jíjà. Láàrín pé ọba lẹ́dà kí yí àdéhùn rẹ̀ padà. Umar fil janna. Tí Umar náà ti tó, Uthman fil janna. Tí Uthman náà ti tó, Ali fil janna. Bẹ́ẹ̀ náà ti Ali. Abdurrahman bin Auf. Bẹ́ẹ̀ náà ni Abdurrahman bin Auf. Sa'd bin Abi Waqqas. Bẹ́ẹ̀ náà ni ti Sa'd. Bẹ́ẹ̀ náà ni ti Abu Ubaida. Ọkà wọn lọ́wọ́. Lójú ayé wọn kan, àwọn èèyàn máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. Kódà, àwọn mìíràn máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara wọn. Ẹ jẹ́ ká fún wa ní àpèjúwe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kan. Ìgbà tí Umar ń lọ sí Sham, ó ní tí àwọn bá gun nǹkan ọ̀gùn díẹ̀ kí Abu Ubaida kó náà gùn díẹ̀ tó bá ṣe sà kí ọmọ náà tún gùn díẹ̀ kí a máa gùn lọ bá. Ìgbà tí wọ́n wá fẹ́ wọ Sham tí Abu Ubaida lọ́kàn, Abu Ubaida wá wò pé àmì pé má jẹ́ á ṣe bẹ́ẹ̀, ìwọ ni kó wá gùn. Kí ni Umaru sọ fún? Umaru ní bí ìbá ṣe bó ṣe jẹ́ ni ìbá discipline rẹ̀ fún tó sọ. Torí ìwọ lọ́kàn, a gbọ́dọ̀ change it. Ó dẹ̀ nídìí tí Umaru fi sọ bẹ́ẹ̀. Àkọọ́lẹ̀ ti wà. Àmírù tí ó wá sí Sham, tí ó wá sí Masjid al-Aqsa, ẹni tó jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀, òun ni ó wà lórí nǹkan ọ̀gùn. Òun ni ó wà fa nǹkan ọ̀gùn dání. Tí wọ́n bá yí padà, sí kò ní change. But Umaru takú sí bó ṣe wà. But bó ṣe wà ní àkọọ́lẹ̀ fún àwọn Ahlul Kitab. Tọ́lá pèjúwe, kìí ṣàpèjúwe òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nìkan. Àwọn sàádé radiyallahu anhum àtàwọn tí wọ́n rọgbà ká òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam. Àpèjúwe wọn bẹnu tíra àwọn lọ́ba adẹ́dà fi ń sọ pé ya'rifunahu kama ya'rifuna abna'ahum. Wọ́n mọ̀ wọ́n bí ẹ mọ̀ àwọn ọmọ wọn ni. Àkọọ́lẹ̀ ti wà lórí rẹ̀. Ló fi jẹ́ arí nínú wọn. Ó wá sí òjíṣẹ́ náà sọ́lá ti jáde láyé ìgbà yìí. Ọ̀bọ̀ òjíṣẹ́ náà sọ́lá ó bẹ̀rẹ̀ sí sunkún. Ó wá béèrè. Abubakar nǹkan ló dáhùn, wọ́n lò ní. Umar nǹkan wọ́n lò ní. Uthman nǹkan wọ́n lò ní. Ali nǹkan òun nìyẹn.
ó ní kò ń jẹ́rìí sí pé kò tó ń tó kò sí tí ó yẹ ká sìn àfọba adẹ́dà tó lékè ọlá lórí àràṣe rẹ̀. Òun lè jẹ́rìí sí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam òun ní ìránṣẹ́ tọba adẹ́dà ń tó bá lọ ó lè jáde láyé. Àwọn àfáà máa fi ń sọ pé ẹni tí ò kírun tí ó sì wà lè Jánnà ara wọn tó kírun kò kírun ó ṣe ṣàhádà ó lè jáde láyé. Ló fi jẹ́ pé àwọn sálàfù radiyallahu anhu wọ́n máa ń kọ́ àwọn ọmọ wọn ní ìfẹ́ Abubakar Siddiq, Umar, Uthman, Ali àtàwọn mẹ́wẹ̀ẹ̀wá àtàwọn tí wọ́n jagun Badri àtàwọn tí wọ́n ṣe bẹ́yà rẹ̀ tó wá gbogbo wọn báwọn wọ́n máa ń kọ́ wọn ní pé kí wọ́n má ta fèlèfèlè pẹ̀lẹ́nu wọn o, kí a má fẹnu àbùkù kàn wọ́n in any way. Umar bin Abdul Aziz kì í ṣe sàádé, ṣùgbọ́n tí wọ́n bá ń dápọ̀ rẹ̀ ní sàádé kí ló fà? Torí pé bó ṣe bàbàrà wọn nífẹ̀ẹ́sì nírò àti sọ̀rọ̀ sí gbogbo nǹkan rẹ̀. Kí ni wọ́n sọ? Kí làwọn ẹni síwájú yẹn sọ? Tọ́rẹ́sìn wa ẹ̀sìn fọlọ́fọlọ́ rẹ̀ kálá fọlọ́ Allah subhanahu wa ta'ala bó ṣe fi wọ́n jẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam táwọn ẹni síwájú àwọn sàábé tí wọ́n mú lò tí wọ́n dẹ̀ yẹsẹ̀ bẹ́ẹ̀. Ló fi jẹ́ pé tí wọ́n bá rí ẹnìkan nú wọn tó tako tẹ́kìtì ọ̀rọ̀ kan tí wọ́n gbà lọ́dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọn ò ní fi lọ́rùn lẹ̀. Àní wá a wà ń bẹ̀ nígbà tó jíṣẹ́ náà sọ báyìí tó sọ báyìí tó ṣe báyìí tó ṣe báyìí. Àwọn aláwòdẹ̀ ní ìjìyà kí ni wọ́n máa ń ṣe? Wọ́n ó béèrè pé ǹjẹ́ ní tí lágbájá sọ ìyá rẹ̀ ni tó jẹ́rìí síbẹ̀? Gbogbo wọn dẹ̀ tún jáde pé bẹ́ẹ̀ ni kódà nígbà tó sọ àwa ń bẹ̀ báyìí a ṣe báyìí a ṣe báyìí. Torí pé kí ni ẹ̀sìn wa ìmọ̀ ló ní kìí sì fẹ́nu. Làfáà sọ pé al-ilmu qala Allahu qala Rasulu qala Sahaba laysa bit-tamwih. Ìmọ̀ o tẹ́sìn wa dé dá tó lólé lórí. Ọba Adẹ́dà sọ báyìí, òjíṣẹ́ náà sallallahu ṣàlàyé rẹ̀ báyìí, àwọn sàábé mú lò báyìí kìí sáró máa jẹ. ومن العلم نسبك للخلاف صفاءة بين الرسول وبين الرأي الفقيه. Ẹ̀sìn wa yìí ṣe kí wọ́n sọ yìí òjíṣẹ́ náà sọ́lá ń sọ báyìí kọ̀ wá sọ pé àfáà ń sọ báyìí. Ní tí àfáà fi ń jẹ́ àfáà òun ni kí ni àgbékalẹ̀ ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam bó bá dẹ́dà sí fi máa. Ló fi jẹ́ pé lópin ìgbà tí mùsùlùmí bá ti wà lórí báwọn ọba adẹ́dà ó máa lọ́wọ́ lọ́rọ̀ orí pé kí ni wọn ò ní ṣe. Tí wọ́n bá ti kẹsẹ̀ lórí bẹ́ẹ̀ kí ló túmọ̀ sí? Ìfẹ́ ni wọ́n máa tẹ̀lé. Ọba adẹ́dà ó yọwọ́ lọ́rọ̀, ọba adẹ́dà máa yọwọ́ lọ́rọ̀. Kó jẹ́ ká máa rí òdodo gẹ́gẹ́ bí òdodo ní gbogbo ìgbà, kó dẹ̀ jẹ́ a lè máa tẹ̀lé. Ìdí èso òdodo kó lè jẹ́ ká máa rí ní ìrọ̀, kó lè jẹ́ ká lè máa sá. Kó bá dẹ́dà wá jẹ́ ká tán lè. Gbogbo bí gbogbo ẹ wá ṣì dàrú tó, kó bá dẹ́dà má dà tó àbúrò ẹ̀. Kó
ó jẹ́ kí ti wá yẹ jù bẹ̀ náà torí àwọn ìbéèrè bí ẹ̀ta àgbà tó kí náà ìmáàmù ní àwọn òní ṣe bí ní àwọn a ní eégún ńlá ní ṣe bá náà. Wa alaikum assalam. Àmì ọ̀yà. Mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìlú wà nínú ogun tí wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ fún Iran pẹ̀lú Israel àti US. Nípa pé ọlọ́run ní US àti Israel kan ń bọ́ọ̀kù àwọn èèyàn ní schools ọdún àlọ́gbà. Ìgbà tí àwọn ẹ̀rọ ìgbàmọ̀ àkókò lẹ́sẹ̀ nípa pé wọ́n á fi ilé Israel ìgbà abẹ́rẹ́ tó wọ́n jẹ́ àwọn ìgbà. Wọ́n á tó lè bọ́ọ̀kù àwọn afúnfò wọn àlùkò àwọn afúnfò ọ̀rẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ ìfúnfò ìfúnfò láti gba ẹ̀sán ìyẹn àkọ́kọ́ èyí ojú pé Iran wọn kì í ṣe sunni muslims ṣe àìsí wọn ọ̀nà wọn tó dàbí pé wọ́n fẹ́ gbé Islam gbẹ̀dá ní wíwá pé wọ́n súnra wọ́n kóra wọn láti ìṣèlú jáwé fún ara wọn. Dẹ́gbẹ̀ta wọ́n ní àwọn nǹkan ìṣe wọn lè fẹ́ ṣe. Wẹ́rẹ̀ tí a bá fún nínú pẹ̀lú Amẹ́ríkà tí ó wà nínú àpapọ̀ lọ́lẹ́ tí wọ́n lè bọ́ fún àdúgbò sí irú lọ́ọ̀dì láti wọ́n fẹ́ lórí àwọn ìpínlẹ̀ ọ̀gbọ̀n. Kí kò lè lóde. Ìyẹn fi kọ́ wá rẹ̀. Next, Masjid wa ń bí. Masjid Sunnah ẹgbẹ́ káwọn tí wọ́n ṣe sí kò tẹ́ jẹ́ pé mùsùlùmí ni wọ́n wá ń kírun àbí wọ́n lè jẹ́ Sufi wọ́n lè jẹ́ àwọn tí ní bá ṣẹlẹ̀ á sọ pé mo rí pé wọ́n lè ṣe súnmọ́ á wà gbé lẹ́yìn ọ̀gá àgẹ́sì wọn. Abada. Tó ti fẹ́ ṣe jẹ́ ṣíà, àwọn ọ̀pọ̀lọpọ̀ pa wọ́n pọ̀ tó jẹ́ kí wọ́n lọ àìsí. Ṣáàpà méjì wọn kí wọ́n sẹ́jẹ̀ gan ọ̀pọ̀ méjì wọn lọ torí mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n ó níbi tí wọ́n ti ní ààyè bí ọ̀pọ̀ àwọn náà tí wọ́n pera wọn ní mùsùlùmí ṣe níbi tí wọ́n ní ààyè tọ́rọ̀ bá wá dàrú báyìí ibo ni kí mùsùlùmí ó dúró sí. Sheikh Salih bin Uthaymin rahimahullah tó wọ́n sọ wọ́n mú àpèjúwe kan wọ́n ní nígbà tí ogun ṣẹlẹ̀ láàrin àwọn Persia àtàwọn Róòmù àwọn Róòmù Ahlul-Kitab ní àwọn Persia abọgibọ̀pẹ̀ làwọn ọ̀dà àwọn abọgibọ̀pẹ̀ wọ́n ṣiṣẹ́ àwọn Ahlul-Kitab wọ́n mú wọ́n fi tì wọ́n torí wípé wọ́n jẹ́ Ahlul-Kitab wọ́n sì súnmọ́ wa àwọn mùsùlùmí inú wọn bàjẹ́. Tọ́lọ́wọ́n bọ́ bá tiẹ̀ tí àwọn kan lẹ́yìn sáwọn wọn rìn yọ̀ǹda ìwé wọn rọ̀ kí lọ bá dẹ̀dà ṣe ó tu àwọn mùsùlùmí ní ó sọ áyà kan Alif Lam Mim ó ní bọ́tí òru wọ́n dìfìtì róòmù lóòótọ́ ṣùgbọ́n láìpẹ́ lẹ́yìn dìfìtì wọn kí ló sọ sẹ́yẹ́ níbó àwọn náà kò wá gbogbo kò fi máa bá ó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bọ̀ wá ṣẹlẹ̀ láti fi tu àwọn mùsùlùmí làwọn afáàṣẹ tó tọ́ wá ní àbáyé láàrín kìí tàbí
wọ́n bá lè kù sí tí òfin ní jẹ́ pé àwọn awam èyàn àwọn general public tí wọn ò fi ní tara bẹ́ẹ̀ bọ́ sínú pàǹtí táwọn náà bá kó dání àmọ́ ṣàlàyé but definitely Iran láàrùn ibẹ̀ lọ́wọ́ ọba fún kí wọ́n dójú ta Amẹ́ríkà àti Israel torí tọ́pa wá pọ̀ pẹ̀lú wọn ọ̀pọ̀ kò lè sí tọ́pa wá pọ̀ pẹ̀lú àwọn kékeré ìtààmù pẹ̀lú àgbọ́yé mùsùlùmí lọ́fà tó fi jẹ́ ilé nísìn kí ló ṣẹlẹ̀ ìlànà tẹ̀lé ilẹ̀ ẹ̀sìn kò sí ibi tó rí bẹ́ẹ̀ lórúkọ mẹ́rẹ̀ ìyàrí onáàdì sọ̀yà rẹ̀ kí ni wọ́n ṣe nísìn wọ́n ti mọ̀ pẹ̀lú Iraq Pakistan àti Turkey torí wípé ara wa làwọn eléyìí gbogbo tí Iraq ṣe tí wọn bọ́ǹpù àwọn ọmọdé tí wọn bọ́ǹpù síkì tí wọn bọ́ǹpù òfin ni wọ́n tẹ́ òfin Islam lórí ìṣẹ́nàbà fúlàní tẹ́wọ́n bá ṣẹlẹ̀ ẹ má bọ́ǹpù ọmọdé o ẹ má bọ́ǹpù àgbàlagbà ẹ má bọ́ǹpù létí tí wọ́n bá ní ṣe àwọn èèyàn láǹfààní ó fi kọ́ ìyà kalẹ̀ tá a bá ń jà Islam gbé òfin lé wa lọ́wọ́ bá sì jà tọ́ba lẹ́yìn ó fi tì wá lẹ́yìn wọ́n ń tẹ̀lé báyìí ọba alẹ́dà wọ́n sáàgbé wọn lẹ́yìn against America àti Israel ọba alẹ́dà wá tú ọba wa fún àwọn náà ṣe kí wọ́n padà sójú ọ̀nà sílá àwọn tún nípò níra wákàtí nínú ẹgbẹ́ mission àti àlọ́ láti ẹgbẹ́ sí bàbá bàbá nígbà láti Pakistan ọwọ́ ajẹ́ pé a kò ní Pakistan ní Shaban kì fẹ́ tán àti bọ́ sí yọ́mùṣẹ́ mọ́ ara ẹnìkan nínú play olówá bá mi funfun ó ní wọ́n ti róṣù àgbà mo ní láti bọ̀ ó ní láti rà mo ní ajẹ́ pé ṣí yan nígbà ó gbóná lára gan ó gbóná lára ìgbé ọ̀dọ́ àwọn láti ọ̀rẹ́ tó wọlé 40 years back ó ní bẹ́ẹ̀ ó ní Iran ti wá ó ní ṣùgbọ́n àwọn Iran tí wọ́n ń lé ti Iran ìlànà ó lè sún nílò sábà tí òun bá ó ní ṣùgbọ́n àwọn sí lọ́wọ́ ní ẹ̀sìn education ní lórí gbogbo videography rẹ̀ ṣe rí àwọn ọ̀dà kan lóòótọ́ síbẹ̀ nínú àwọn text kọ̀ọ̀kan tí wọ́n fún wa ní bàbá bàbá lórí arákà wọ́n wà bẹ́ẹ̀ lè torí dúwọ́lẹ̀ Islamiyya pàápàá jùlọ dúwọ́lẹ̀ Arabiyya káàkiri ìbáwọn àwọn percentage Shia pọ̀ ń bẹ̀ bí Sunni náà ṣe wà ń bẹ̀ percentage Shia wà ní Saudi percentage Shia ti ń bẹ̀ ní Saudi for less than 30%. Gbogbo àwọn tí wọ́n wà ní eré ayé mẹ́rin kankan Shia ni wọ́n. Àwọn náà nítọ́kà ìjẹ́ tí ìrá yàtọ̀ ní pé òun ní agbègbè Shia tí wọ́n ti ní olórí tí ó jẹ́ pé àwọn ni wọ́n ń rú so nítọ́dẹ̀fà tí dáwà fi ń pọ̀ láti fi máa tàwọn èèyàn jí lórí àkídà àwọn kí wọ́n má bàa kó sí sọmọ̀ pé torí bí wọ́n ṣe ń gbìyànjú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn míì wọ́n tààrà bẹ́ẹ̀ bọ́ sí wọn lọ́wọ́ àwọn náà ó dẹ̀ máa sọ̀sọ̀kúsọ̀ àwọn náà ó kú pàǹtí wọ́n jẹ kàndámọ́ ìrẹsì lọ́rọ̀ ṣẹlẹ̀ ní 1979 nígbàtí revolution wọ́n ṣẹlẹ̀ wọ́n wá sí Nàìjíríà nírú tí wọ́n ti kọ́kọ́ wá ABU ni but adúpẹ́ lọ́wọ́ ọba adẹ́dà àwọn àgbàlagbà fáàṣì wà láyé ń gbà yìí Malam Bakar Gumi rahimahullah rahmatawasa
wọ́n ń ṣèkìlọ̀ wípé àwọn ẹni yìí o, ẹ̀yin ọ̀dọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn o. Kìí ṣe ẹnìkan arínú àwọn ẹ̀dá kankan alábọ́kọ̀gùn mi torí pé ó ti lọ gba Mùránì lọ́wọ́ Saudi kankan, arínú àwọn ọ̀dọ́ tí wọ́n sọ bẹ́ẹ̀. Around the same time wọ́n pe Sheikh Darubochi lọ sí Iran torí wọ́n wá bí wọ́n ṣe wá àwọn èèyàn mọ́ra ń gbà lórí haraka ṣíyèsí. Tọ́ kí ni Saudi ṣe? Wọ́n invite Sheikh Darubochi wá sí Saudi torí pé kí ni àfáàní manáàjì lè yàtọ̀ ṣùgbọ́n pé kí é sáàfà ọba tó dáa gan mọ̀ pé àfáà ló dá. Wọ́n dẹ̀ bí lé ní bàbá Darubochi ní àrítẹ́ tún ọ̀rọ̀ Tìjàní ò ṣe Tìjàní àlàáfà ẹtún ti gba ìran ló ní ara. Àwọn lọ wòówò ní ṣé wọ́n ti yàtọ̀ sí táàmù àwọn mọ̀ àbí wọ́n ṣì wà lórí bẹ́ẹ̀. Kò tí nígbà táwọn rí wípé ojú ọ̀nà ṣíṣìn tọ́bọ̀ ọ̀rọ̀ wọn kórìíra Abubakar radiyallahu anhu, Umar, Uthman ni wọ́n ṣì wà. Àwọn èmi náà ti yẹra fún wọn, wọ́n sọ láàrin. Wọ́n dẹ̀ ṣẹlẹ̀. Mọ́lá Ibrahim Azizaki, department kan náà láti jọ jáde. Maybe òun wà ahead by a year. Economics ló kàn. Wọ́n wà nínú àwọn tí wọ́n ní haraka dáadáa tó jẹ́ pé tó bá sọ̀rọ̀ fáwọn ọ̀dọ́ látara wípé ẹjẹ́ àpadà sípìlẹ̀ bá ṣe ṣẹ̀sìn, ẹ̀sìn làá ṣe táàfin ní ṣẹ̀sìn láyé bí àti gbangbajọ́ gbẹ̀dẹ̀ kíámù. Wọ́n rí mú, wọ́n mú lọ sọ́nà. Kéèyàn máa tọrọ ń gbogbo gbà ní kọ́lọ̀ mọ́jẹ́ òun ó ṣìnà kóhun má yẹsẹ̀. Kínkínní lèèyàn fi yẹsẹ̀, kínkínní òun ló fi yẹsẹ̀, ló fi di ṣíà, ló fi di proponent wọn, ló fi dẹni tí ń pèpè sójú ọ̀nà. Àjọ lọ́rọ̀ hajj lálọ, káàpù kan náà lájọ wà. Nínú àwọn tá a wà ń káàpù yẹn, Dr. Bashir Ali Umar, now professor of hadith ní BUK, ó wà ní káàpù yẹn. Bẹ́ẹ̀ náà ni Sheikh Abdul Wahab ti Kánò, Imam Ali Sunni ti Kánò. Bẹ́ẹ̀ náà ni Sheikh Ja'far rahimahullah tawasi, àjọ wà ní káàpù. Sheikh Abdul Wahab kì í gbà fún anybody tó bá máa tako ojú ọ̀nà salaf tó jẹ́ ti Sunni torí pé kí Darul Hadith al-Khairiyya àti bàbá Bumbaz ti Maka ibẹ̀ ló lọ. Kútùbù síta ni wọ́n kà ń bẹ̀. Bukhari, Muslim, Abu Dawud, Nasai, Ibn Majah, Tirmidhi tí wọ́n kà ń bẹ̀. Nígbà ó kàyún tán lọ wá lọ Jamia Islamiyya ní Madina. So àgbọn rẹ̀ ti lóminú tẹ́lẹ̀ kójò tó rọ̀, kò ní gba tí ò tó bá rí wọn àwọn wọn ò fi lọ́kàn balẹ̀ títí àwọn wà lọ́hùn. Sheikh Abdul Wahab wà Jamia Islamiyya bọ̀dọ̀ ń gbé Maka torí ìyàwó rẹ̀ wà ní Maka. Dr. Bashir Ali Umar professor ọ̀nà wà Madina, ìyàwó rẹ̀ náà torí pé wọ́n gbé Maka. So èmi nìkan ní nínú wọn tó jẹ́ pé mò ń padà bọ̀ ní Nàìjíríà, ó tẹ̀lé mi dé airport torí strategic position bídà àgbẹ̀ gateway ni. Ó ní Malam Najib pẹ̀lú tẹ́bẹ̀ẹ́ báwo ni mo ṣe rò pé a lè change àwùjọ yìí tí yóò fi tẹ̀lé ojú ọ̀nà ẹ̀sìn. Mo ní báwọn aṣíwájú ṣe pé kalẹ̀ tó dé ojú ọ̀nà sálà.
airport láti sọ̀rọ̀ ẹ̀kọ́ tí tẹ́ka opposition ti wá àjọ dúró báyìí kájọ bára wa sọ lọ́dẹ̀ yìí kò bá dé kódà sálámà kò sí láàrin wa the next time tí màá gbúrò rẹ̀ ó nígbà tí wọ́n lù ú tí wọ́n fi gbé sínú wheelbarrow lórí wípé àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn wọ́n ní kí àwọn sọ́jà kí wọ́n má kọjá wọn lọ dènà dè wọ́n lójú ọ̀nà torí pé wọ́n ṣe mistake ń báyìí mistake wo ni wọ́n ṣe sọ́jà ẹni tó bọ́ sọ sọ́jà alẹ́ tó bá gbádáwọ̀ ò ní president kò ní báyìí ṣe wọ́nàwọ̀nà wọ́n fẹ́ kọ́ sẹ́ńtà ṣíìzìn sí Zaria tó jẹ́ pé yóò ju ti Ghana lọ torí ojú mú Nàìjíríà gan tí a bá ti rí Nàìjíríà mọ̀ wọ́n rí gbogbo Áfíríkà mọ̀ Abacha ló wà lórí oyè ńgbà yìí kọ́lọ̀ ń fọ̀rùn kẹ rahimahullah tí nǹkan kan bá ti fẹ́ ṣẹlẹ̀ yóò pe àwọn àfáà yóò kí wọ́n léèrè bó o tún lè ṣe jẹ́ o wọ́n lè pe àwọn àfáà àwọn ẹni wọ́n láwọn fẹ́ ṣe irú nǹkan báyìí o bó o ló ṣe jẹ́ o àwọn àfáà ní torí aburú tí wọ́n ó kó wá kò ní lẹ́gbẹ́ nínú ìtàn Nàìjíríà tí wọ́n bá ṣàṣọ wípé kí wọ́n ṣe ó ní kí wọ́n lẹ́vù bẹ̀ kó di yẹ̀pẹ̀ ó ní wọ́n fi ṣe police station ní Zaria nísìn sọ́jà wọ́n ti rí example èyí eléyìí tó wá bọ́ṣọ sọ́jà alẹ́ tó gbágbádáwọ̀ tó jẹ́ president ẹ̀tún wá ní táìmù rẹ̀ ẹ wá kóra wọn jọ wọ́n lọ sọ procession láàrin Zaria sí Kano sí Kaduna wípé àwọn èèyàn gbọ́dọ̀ kọjá General Buratai friend ni brother ni gbogbo ẹ̀ báwọn olówà lóyí orí oyè flight ló yẹ kó mú wá sí Kaduna wọ́n pa láṣẹ ni wípé kó lọ by road ṣé kò nídìí torí pé wọ́n ti mọ̀ yí pé àwọn ọmọ yẹn wọ́n gbóyà débi pé wọ́n wà á dúró dè lójú ọ̀nà wọ́n máa táláyà wọ́n dẹ̀ dúró dè lóòótọ́ ó dẹ̀ pé àwọn ọmọ ìdúró dé wọ́n dúró wọ́n ń ta general láyà kí náà wọ́n ń dúró dé fire ní a fi fire èyí tí wọ́n lù wọ́n sọ pé wọ́n pa wọ́n ni tí wọ́n bá ní wọ́n pa wọ́n ni gbogbo wọn ni wọ́n pa but wọ́n pa díẹ̀ nínú wọn àwa náà faragbá ń bẹ̀ torí ọmọ Abida tó jẹ́ ọmọ Turi Muhammad rahimahullah tó jẹ́ former editor of New Nigerian newspaper màmá rẹ̀ ọmọ Maiduguri but bàbá rẹ̀ ọmọ Abida ni nígbàtí sífàtù salat tó fẹ́ popular àwa tí a ní bí mẹ́lù lọ sí madhabu malikiya torí pé bàbá Albani sọ wípé kí wọ́n madhabu téèyàn tẹ̀lé ní wípé Ọlọ́run sọ báyìí òjíṣẹ́ lásàbàsá àwọn sàrábẹ́ sọ báyìí látẹ̀lé nǹkan báyìí tí Malik sọ kò rí bẹ́ẹ̀ mo ní Albani Malik níbo síbo bá a ṣe mú sífọ́tù sọ̀láti tí wọ́n ti fún wa láti 1978 lábá ti sẹ́gbẹ̀ kan peter ti ń sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ lónìí Sheikh Najimuddin àmọ́ ọmọ báyìí ẹ̀rí lọ máa ń wo ọ̀dẹ̀ mùsùlùmí kọ katira yẹn lábá fi ka muqaddima sífọ́tù sọ̀láti nítorí yí gbogbo ọ̀rọ̀ padà ní torí èèyàn kò ní ìkà orí rẹ̀ máa yí padà wà irú èèyàn báwọn ni ó mú mi ìmọ̀ nílé but aburú tó kó sí ni pé àwọn tó rìn mọ́ ló fi jẹ́ pé àwọn téèyàn rìn mọ́ èèyàn gbọ́dọ̀ ṣọ́
lòun náà wá gbé haraka yẹn ló gbèrú lẹ́nu kan ìgbà tí wọ́n ní kí wọ́n fáyà yẹn ó wà nínú àwọn tí wọ́n dúró tẹ́ ń sáyà gbàgbà tọrọmọbídé ò ní dúró lẹ́yìn wọ́n pa òun náà àwọn tí wọ́n pa ń gbà ni wọ́n fi gbé pẹ́sẹ̀kì sínú wheelbarrow ńgbà yẹn tí wọ́n lù tí wọ́n fojú náà sójú rẹ̀ yamayama àwọn tí wọ́n sàásá. So kí ló ìjọba ní òbìkítà lórí ọ̀rọ̀ ẹ̀sìn? Tí a bá bìkítà lórí ọ̀rọ̀ ẹ̀sìn, kí ni tá a dúró lé lórí? Kí la lè accept? Kí ni limit? Bó la ṣe síìvù ẹ̀? Tó ń fanù. But tí wàhálà bá dé láàrin wọn àtàwọn tí wọ́n jẹ́ ọ̀tá wa, ọ̀tá Islam, Israel tàbí Amẹ́ríkà, nígbèlẹ́yìn Amẹ́ríkà tàbí Israel, ìgbìyànjú tí wọ́n ń ṣe ohun tó jó òdòdó bẹ̀ a máa recognize rẹ̀ torí tí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ inna Allaha la yansuranna hadha ad-din bi rajulin fajirin. Ọba adẹ́dà ó fi àwọn kan tí àwọn òtíẹ́jógìlẹ̀ jẹ́ yóò fi tún ẹ̀sìn ṣe nínú ẹgbà wa mi. Àwọn tó jẹ́ pé àwọn gan lè má nípìn nínú rẹ̀ o, but wọ́n ran ẹ̀sìn lọ́wọ́. Bí àpèjúwe kí ló ṣẹlẹ̀? Ọ̀kan nínú àwọn tí a lọ sójú ogun pẹ̀lú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam, ó gbìyànjú gan-an. Àwọn sàábé wọ́n ń lọ sọ fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bó ṣe gbìyànjú tó, torí wọ́n rò wípé ó ti tán sójú ogun yẹn. But bí wọ́n ṣe ń ròyìn rẹ̀, ọba adẹ́dà sọ Jibril kalẹ̀ wípé kó wá sọ fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wípé ọmọ náà ni o. Òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ọmọ náà ni. Ẹni tó jagun báyìí tó dẹ̀ tẹ̀ sójú ọ̀rọ̀ yẹn ní àwọn sàábé. Wọ́n wá ń lọ check, wọ́n wá rí pé èèmọ̀ tí kù bọ̀tọ́ farapa yánnayànna kò wá lè mú sùúrù lórí ìfarapa wọn mọ́. Ó wá mú idà tí ń bẹ lọ́wọ́ rẹ̀, ó wá fi gúnra rẹ̀ pa. Ẹni tó bá gúnra rẹ̀ pa kí ni ó ṣẹlẹ̀? Ọmọ náà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam inna Allaha la yu'ayyidanna 'abadi bi aqwamin la khalaqa lahum fihi. Ìgbìyànjú Iran lórí bí wọ́n ń ṣe wọn ò jẹ́ ká gbọ́gbọ́ lágbo tọ́ra wọn tí wọ́n ń pera wọn ní ọmọ Israeli Nàìjíríà, wọ́n ti ń sàyìn wá wípé gbogbo orúngbọn yín àtàwọn bojúbojú àtàwọn tí ń dé fìlà yẹn nígbà tá a bá parí àwọn ọmọ ìyá yín tán ní Iran, à ń bọ̀ wá fàbọ̀ fẹ́yìn náà. Wọ́n fẹ́ẹ̀ máa fa fìlà máwọn èèyàn lórí ní gbangba. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí géèmù ti yí padà nísìn, wọ́n rí i pé ìsìláàmù mùsùlùmí ìsẹ́ntì àáfọwọ́ kásẹ̀gbẹ́ kan. Èé ṣe lápò wa ní Nàìjíríà nìkan, ní gbogbo ojú ọ̀nà làrúbíyà. Wọ́n ń jagun yẹn, wọ́n ń jà pẹ̀lú basira. Wọ́n dẹ̀ ti múra fún ti pẹ́. Láti 79 yẹn, ẹ̀wọ̀ 79 sísìn, ni wọ́n ti múra lẹ̀ àtọkùnrin àtobìnrin wọn torí kí wọ́n rí pé ọ̀tá wa làwọn eléyìí, wọn ò gbèrò dáadáa kankan pẹ̀lú wa. Bẹ́ẹ̀ni, nígbà tí Chechnya tí wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn mùsùlùmí tán bẹ̀rẹ̀ ṣe gbogbo ẹ̀, ọmọ kiri yó lọ bá mi ní gbangba, gbogbo èjì rẹ̀ ojú 15-16 lọ. Ó ní bọ́n ṣe ń ṣe pẹ̀lú wọn ẹ láṣẹ ṣe pẹ̀lú ẹ̀yin mùsùlùmí náà ní jẹ́ Nàìjíríà ń gbà ọba yá 1987 sọ gbólóhùn yẹn lẹ́nu. Ó sọ, ó kò mí lójú báyìí. Bá ṣe ń ṣe pẹ̀lú wọn ẹ láṣẹ ṣe pẹ̀lú ẹ̀yin náà ń gbà ọba yá. Ó sọ. A máa fi ń sọ wípé tí ejò bá pọ oró rẹ̀ lẹ̀, tákèké
tí ò sí oró lára rẹ̀ ṣọ́pọ́sùn kèfèrí wọn ò ní yẹ̀ wọn ò ní bò láti máa déètì lẹ́yìn mùsùlùmí lọ́ba adẹ́dà fi ń sọ pé lẹ́nu arúfúnná fún ilẹ̀ àbẹ̀díyà láéláé kò ṣẹlẹ̀ rí kò dẹ̀ ní ṣẹlẹ̀ láéláé lan tarda anka al-yahud wala an-nasara hatta tattabi'a millatahum wọn ò ní yọ́nú sí àfi tẹ́ ẹ bá di bákan náà pẹ̀lú wọn tẹ́yìn náà dámukun mẹ́kọ̀ọ́ tẹ́ ẹ ti kèfèrí pẹ̀lú wọn tọ́ àmì ọba adẹ́dà ọba tó jẹ́ pé òun ni alágbọ̀rọ̀ fún ìsìláàmù àti àwọn tí ń bá ń ṣe kó fẹsẹ̀ wá rinlẹ̀ lórí ìsìláàmù tá a fi pàdé rẹ̀ ní Firdaus nínú òwò rẹ̀ ọ pàtàkì náà. Yes, sir. Mo fẹ́ kà pé àwọn ọ̀pàdé tí wọ́n láti mú ìtìnà ìkọ̀kọ̀ wọn wá láti ìlànà bí àwọn eléyìí wọn òbí ní oúnjẹ wọn sọ pé ṣé bẹ́ẹ̀ bí wọ́n ti àfúnjáwí Al-Ghazali Tabarani àwọn ẹgbẹ́ wọ́n sọ pé Iran ni wọ́n ti wá. Iran kọ́ Persia ni kìí ṣe Iran ìsìn ló di Iran bí ká sọ wípé nísìn tí a mọ̀ pé tẹ́lẹ̀ kò sí tí ń jẹ́ Nàìjíríà tí ọ̀tọ̀ lókọ tí wọ́n ń pe gbogbo agbègbè yìí tẹ́lẹ̀ nǹkan kan bó ṣe rí gangan náà nù Imamu Tirmizi ọmọ Tirmizi Abu Dawud eré àti kan náà báwọn náà Imamu Bukhari láti Bukhara gbogbo wọn báwọn eré àgbẹ̀yìn náà ni wọ́n ti wá tó fà nìyẹn wọ́n gbà Islam wọ́n wá ṣe téèyàn fi mókè nínú Islam kí ni wọ́n wá ìmọ̀ pé kí lọ́ba adẹ́dà sọ kí lòjíṣẹ́ lásán àṣálà fi ṣàlàyé rẹ̀ kí làwọn sàbẹ dúró lé lórí ló fi jẹ́ pé kò sí béèyàn ṣe lè ṣe ìsìláàmù tí ó fi jábọ̀ rẹ̀ láyé àfi tó bá ka tírà àwọn mẹ́fẹ̀ẹ̀ta Bukhari Muslim tọ́jọ́ makíw rẹ̀ Abu Dawud Nasai Tirmidhi àti Ibn Majah Imamu Bukhari ó ní ètò fẹsẹ̀ nílẹ̀ jù nínú ọ̀rọ̀ téèyàn máa fi sẹ̀sìn àsọ́kù síhà an Malik an Nafi an Ibn Umar an Nabi sallallahu alaihi wasallam ó ní ọ̀rọ̀ tí Maliku bá gbà lọ́dọ̀ Nafi tó jẹ́ ẹrú Abdullahi ibn Umar tó wá gbà lọ́dọ̀ Abdullahi ibn Umar Abdullahi ibn Umar gbà látọ̀dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé sọ̀híhù rẹ̀ jámíù rẹ̀ gbogbo ọ̀rọ̀ Ìmáàmù Malik rahimahullah rahmatan wasi'a ló kọ́kọ́ kó síwájú náà kó tó mú ọ̀rọ̀ ẹ̀dùnmí torí pé kí ni olówó Mẹ́dínà ibi tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam wà gbogbo àwọn tí a fi ṣẹ̀sìn táwọn èèyàn fi tán rẹ ní Mẹ́dínà ń gbà yìí olùkọ́kọ́ kó sínú tírà rẹ̀ rahimahumullah rahmatan wasi'a so gbọ́rọ̀ ṣe jẹ́nu kìí ṣe pé wọ́n wá láti Iran pàṣẹ but Persia ni wọ́n àwọn tó jẹ́ pé area Iran yẹn ni Afghanistan náà part for example nígbà tí Afghanistan àwọn yẹn ìgbà yẹn ogun Afghanistan ṣì wà àwọn ará Afghanistan àwọn ará Iran wọ́n wá ń ṣe security ní Pakistan tó rà pàdé àwọn ọ̀kan níbọ̀lẹ̀ ti wá wọ́n ní Afghanistan níbọ̀lẹ̀ yìí ti wá wọ́n ní Iran torí wọ́n ní bọ́dà papọ̀ àti Iran àti Afghanistan àti Pakistan àti India àti Chechnya àti gbogbo wọn báwọn mo lọ sí area Bosnia gbogbo wọn báyìí nǹkankan ní tẹ́ máa ń gbọ́ nínú àwọn tíra mi wọ́n mọ̀ sí Samarkandi ó sọ báyìí pé ìlú wọn bẹ̀ ń gbogbo area bẹ̀yẹn ni
gbogbo wọn wọ́n jọ pààlà ní in fact wọ́n pààlà débi wípé àwọn security wọn wọ́n interact pẹ̀lú ara wọn wọ́n ń bọ́ bí security Iran ṣe mánu post ní Pakistan bẹ́ẹ̀ ni ti Pakistan mánu ti Iran torí pé wọ́n jọ jẹ́ mùsùlùmí kan náà papọ̀ tó jẹ́ pé wọn àwọn ń jọ mójú tó lu ara wọn ni bó ṣe yí gangan. Akẹ́kọ̀ọ́ wa tán ìmọ̀lẹ̀ ìsìnkèsì olórí ọ̀dọ́ ọmọbìnrin tí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú pàtàkì náà. Mo gbọ́ fírífírí ni mo gbọ́. Mo mọ̀ pé gbogbo àwọn kan olóògùn ẹbọ nǹkan kan ni. Gbogbo àwọn tí wọ́n ń gbé ẹbọ lárugẹ jù nílẹ̀ Yorùbá, àwọn típìlẹ̀ wọn jẹ́ mùsùlùmí ni wọ́n. Tó o bá find out okay nígbà tí wọ́n wá sórí oyè tí wọ́n ní hostage Ògùn Ọ̀ṣun nǹkankan àwọn ni wọ́n gbé OPC lárugẹ débi pé wọ́n ń kọ́lé òòṣà wọn kúlúbọ́ fún wọn káàkiri. Àrí nínú àwọn míì tó jẹ́ pé wọ́n wá tẹ̀bà tí mọ́ṣáláṣí ń bí wọ́n mọ̀ sọ pé àwọn ń ṣe ìbádà nǹkankan nígbà àwọn débẹ̀ tán kí ni wọ́n ṣe àwọn gangan ni wọ́n sọ òòṣà di official religion nílùú Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lérí pé wọ́n ń kówó fún wọn ń kó extra code fún wọn láti máa lọ sí Kúbà bí ìgbà táwọn wa náà ń lọ sí ájì bó ṣe rí nílẹ̀ Yorùbá ni wọ́n máa fi ń sọ pé tọ́ ọmọ Yorùbá tí ó bá jẹ́ fanatics yóò jẹ́ abọgibọ̀pẹ̀ ọ̀kanú méjì wọn náà jẹ́ kò sí láìpẹ́ kankan nínú wọn lọ títí ètò ọba jẹ́ ètò ọba di ẹ̀sìn mú ó rò pé bóyá gba kéwú níwájú àwọn sàbẹ̀rẹ̀ torí pé yóò dúró ní pé rárá àní fanatics ni tàbí ètò jẹ́ pé ẹ̀sìn òkùnkùn lè ẹ̀sìn òróró wọ́n bá kírun ní ọ̀sán tó bá dalẹ́ wọ́n tún lọ ṣe nǹkan mi bí gbogbo ẹ̀sìn rí bí wọ́n ṣe wọra wọn nù tá a bá tírèsì gbogbo àwọn tí wọ́n ń pera wọn lólóòlù eléégún nǹkan kan náà ẹ̀ẹ́dì tírèsì sí àwọn mùsùlùmí bẹ́ẹ̀. Àwọn náà ni wọ́n ń mú wọn lọ́wọ́ àwọn ni wọ́n ń kì wọ́n nínú àwọn ni wọ́n ń ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan rú nǹkan báwọn. Àwọn ni wọ́n ń jáde síta ní à ń takò Islam ní à ń ta gbogbo ẹ̀ àwọn ni ọ̀pọ̀rọ̀ wọn náà. So àwọn ìjọba ọ̀dẹ̀ bìkítà kìí dẹ̀ ṣe pé wọn ò bìkítà wọ́n ń ṣe nìfà wọ́n ń ṣàbòsí wọ́n ń dọ́gbọ́n support àwọn ẹlẹ́bọ. That is the truth. Wọ́n ń dọ́gbọ́n support àwọn ẹlẹ́bọ tí wọ́n bá support tẹ́ ẹ bá ní human right ṣé ẹnikẹ́ni tẹ́ ẹ bá tí olóòlù ó lè sọ yí pé káwọn kan má jáde nígbà kan ṣé wọ́n ní right láti sọ bẹ́ẹ̀ àbí ká sọ yí pé gbogbo ìgbà tó bá ti jáde gbọ́dọ̀ pààyàn kan sí gbangba wọ́n dẹ̀ gbogbo wọn yìí mo tẹ gbogbo mo rí i pé ó ń rùn ní mi ti ẹ̀ ráàyè àsìkò tí màá fi kààyàn mo slow àwa dáńsẹ̀ ń kọ́ kí ó díẹ̀ báyìí ìṣẹ́jú márùn-ún là máa fi 20 minutes là máa fi ń ka júzì kan 20 minutes tí màá máa fi wo tí wọ́n máa ti ka júzì kan pé ilẹ̀ ó ti kún pẹ̀lú ẹsẹ̀ mi tọ́pọ̀ rẹpẹtẹ yìí ẹ mọ̀ pé pọ̀tù olóòlù kí ni mo fẹ́ gbà ń bẹ̀ nǹkan kan ìyá àwọn ọmọ pé kọ́lọ́hún fi ṣọ́ rẹ̀ ṣọ́ àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n bá wà ń bẹ̀ kọ́lọ́hún má jẹ́ kí wọ́n rí wọn gbèsè kó gbé wọn jẹ́ rí tó àdúrà tí nǹkan ṣe fún wọn mi ti ráyè láti àwọn ọmọ ìyá ní Ìbàdàn náà sì wẹ̀ wọn ò tẹ̀lé sọ pé àwọn ó pè mí wípé bàbá bó ṣe ń lọ tó náà mọ̀ ìpé mọ́ ìpé àìdúró déédéé yín ní gbogbo àwọn nǹkan báyìí ni wọ́n fi ń fọsẹ̀ wá àìdúró déédéé wọn ni àjẹ́bẹ̀ who are they kọ́ bá lẹ́dà kọ́ mọ́ bá fi ṣọ́ rẹ̀ ṣọ́ àwọn ọmọ ìyá wa náà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ابراهيم